so èmi àtọkọ mi àjọ àwọn ojú Ọlọ́run fọmọ bọ̀ business kan máa lájọ ń ṣe so nípa bá a ti jọ ń ṣe business kan náà yẹn so Ọlọ́run ní ọwọ́ mi tó ṣe fún mo ní ilé kan tí mò ń kọ́ lọ so ìgbà tọkọ mi wà ní travel ni mo ti ra lẹ́yìn so ìgbà tán wá dé mo wá máa ń sọ fún wọn pé kàn tiẹ̀ gbé mi náà yọjú síbẹ̀ bọ̀ wọ́n kàn ṣáà máa níwó Ọlọ́run ayọ̀rí ẹ̀ fún mi so títí tílé yẹn ṣáfi tí mo fi kan ilé yẹn so now àwọn èèyàn ti wá ń gbé bẹ́ẹ̀ ní ilẹ̀ tí sọ fún ọkọ mi pé mo ti kọ́ ilé yẹn tó pé foundation òun ni ó mọ̀ so foundation ló mọ̀ so màá tún máa fi ṣáṣá bó tiẹ̀ wá lọ chẹ́ẹ̀kì lójú tó dé nǹkan kan ó ṣáà máa rìn sí láti bí ọdún márùn-ún tọ́nà tó jẹ́ pé ìgbéyà ìpìlẹ̀ sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mọ́ àwọn náà dẹ̀ béèrè kankan lọ́wọ́ mi mọ́ so ní tó wá ṣẹlẹ̀ sí ni pé mo ti wá parí ẹ̀ kódà mo ti ṣe finishing àwọn èèyàn ti wá fẹ́ máa gbé bẹ̀ so mi ìrẹ̀ tí ì sọ fún mi wàá mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ pé kí ọmọ Nàìjíríà kan fún mi ní ìmọ̀ràn lórí ẹ̀. Marriage yín pọ́dún mélòó? wọ́n ti wọ́ 10 years báyìí. Ẹ ti bí ọmọ mélòó? À ń wojú Ọlọ́run fún ọmọ nìta. Ṣé létí ọkọ yín kọ́? Ṣé ilẹ̀ ń gbé? Bẹ́ẹ̀ni ilẹ̀ là ń gbé. Ẹ ti jọ ń gbé yẹn tọ́dún mélòó? A ti jọ ń gbé bẹ́ẹ̀ ni mo kọ́kọ́ débẹ̀ torí travel náà wà bọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ stay sí Nàìjíríà ń sìn kò sí ju bí i 3 years lọ. Ṣẹ́yìn nìkan lọkọ yín fẹ́? Èmi nìkan ni mo ríra mi bá. Ẹ ṣé. Kí ló ṣẹlẹ̀ tí ńgbà tí ẹ ṣe foundation tẹ́ sọ fọ́kọ yín pé kán lọ wò ó tí wọ́n dẹ̀ lọ wò ó tí wọ́n ráyè àti lọ wò ó ni ọ̀ pò wọ́n láti lọ wò ó ni ọ̀ inú wọn ò dùn sí ni? Ẹ farabalẹ̀, kí ló ṣẹlẹ̀ tí ńgbà tẹ́ ń bá lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lọ yẹn tẹ́ kì í sọ létí wọn mọ́ ńgbà tẹ́ fẹ́ kàn án àti ṣe foundation òkú mọ̀ yẹn ẹ̀yin lè ráyè lọ àti fẹ́ kàn báyìí sìn yín o wáyé tẹ́ sọ fún wọn. Ẹ ṣé the reason why mi ò fi sọ fún wọn mọ́ ni pé kó tó di pé wọ́n kúrò ní travel mo mọ̀ pé mo ra lẹ̀gbà tí wọ́n kọ́ wálé kan wọ́n lọ yẹ̀wò ó wà ní foundation so mo wá máa sọ fún wọn pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìkíní yìí wọ́n wá máa sọ fún mi pé níbo ni mo fẹ́ rówó níbo ni mo fẹ́ rówó yàrá tí mo dẹ̀ ń ṣiṣẹ́ àwọn náà dẹ̀ máa ń fún mi lówó so ẹ̀yin náà lẹ̀dẹ̀ máa ní ká máa fọwọ́ fún ẹgbẹ́ wa jẹ so tí n bá ra nǹkan mo lé ní mo ra blọọkù wọn ní èmi tí mo ra blọọkù ṣé mo ti ra yèèpẹ̀ ṣé mo ti wọ́n ṣà máa ń sọ àwọn ọ̀rẹ́ tó yẹ kó máa wò pé aṣọ́kùnrin yóò fẹ́ jẹ́ kí èmi náà ní ìlọsíwájú mi. Ẹ gbọ́ mi ẹ lò mà ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ìgbéyàwó ọdún 10 ẹ tí ìbímọ fọkùnrin yẹn kódà kò jẹ́ pọ́kùnrin yẹn ti níyàwó pamọ́ tó ti bí ọmọ síta ṣé ń gbọ́ mi arábìnrin níwọ̀n ìgbà tí ò ti wá gbé báyìí nínú ilé yẹn ó sì love yín ó sì respect yín ni ẹ ṣe dáadáa ẹ dẹ̀ tó sọ́ọ̀sìn pé òun fún yín lówó ó ń ṣe gbogbo ẹ̀ ẹ ṣe dáadáa ìgbẹ́ ṣe foundation ẹ sọ fún un lọ wò àbí bẹ́ẹ̀ kọ́ nígbà bá ara blog tẹ́ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ra yẹn náà ẹ ti lè ṣe kódà àgbà tẹ́ ẹ ṣe tó dé linted yẹn ìtẹ́kọ̀ sọ ni pé ọkọ mi o mo ti fẹ́ kàn báyìí o ó ti yá dé linted nìyà ó ti débẹ̀ nìyẹn mo ti fẹ́ kàn ẹ ti ra material sílẹ̀ ti ra everything sílẹ̀ mo ti fẹ́ kàn báyìí o ẹ dẹ̀ kàn kí bá má lọ wò ó ẹ wá sọ kankan fún mọ́ ẹ wá ń rògbò ẹni ẹlẹ́ni àbí kò fẹ́ kẹ́ ṣe dáadáa ni kò fẹ́ kẹ́ ṣe kinní kan ni ṣé kò mọ̀ pé ẹ̀ ń rówó lára wọn ni ṣé ẹ ṣe báwọn ọkùnrin gọ̀ ni àwọn ìyàwó wa àmọ̀ kan ń rówó lára wa ẹ ṣe bá gọ̀ iná ni tí ọkùnrin ọ̀fẹ́ kó rówó lára àwọn mọ́ ó mọ tó lè ṣe ìbọkùnrin ni á da bùkátà lò láyà ń sin náà wọ́n fẹ́ pa ẹkú tán yanyan tó tún sákò ònú lé yóò rẹ nígbà ṣé òun wá ìmí ni ìtẹ́ ẹ̀ ṣe ò dáa ìtẹ́ ẹ̀ ṣe ò dáa ọkùnrin mi ò lè bá yín dú ọdún 10 yẹn yóò ti lé yín lùgbó kì bá jẹ́ pọ̀ ngan ni nǹkan ń ṣe kí ni èjì yín mà. mo ti wọ 35. kí ni èjì ọkọ yín. the same age ni wọ́n. alẹ́ ẹ̀ ṣe dáadáa sẹ́ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ ṣe dáadáa ẹ ti wá kàn tẹ́ ẹ ti wá parí ẹ̀ṣẹ̀ wá sọ fún sìn ẹ bá lọ bá ń sìn náà ọwọ́ tó bá yọ ẹ̀yin lẹ fà á ẹ má jẹ́ kí n tàn yín ẹ̀yin lẹ fà á nítorí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jó obìnrin nínú ìrìn àjò ìgbéyàwó owó kékeré bí àṣà àwọn àgbàlagbà wọn ló kékeré báyìí ní ju olùṣẹ́ lójú
kọ́lọ́mọ ṣá lólùṣẹ́ owó kékeré báyìí ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò ní nínú ìrìn àjò ìgbéyàwó yóò bá máa ṣìwà àwùsọ pẹ̀pọ̀ náà ti arrive kò ní mọ̀ pé agbóòrùlé ọkọ nǹkan tó tiẹ̀ wà ń ló fa ìbùkún fún iṣẹ́ tó ń ṣe èló ló tí ì rí èló ló tí ì ní tó ti ń ga pásọ́kọ ẹ. ṣọkọ yín ní bàbá àtìyá. bẹ́ẹ̀ ni sà. ṣọkọ yín láwọn ẹ̀gbọ́n àbò láwọn àbúrò. wọ́n ní méjèèjì. wọ́n ní méjèèjì. bẹ́ẹ̀ ni sà. ṣọkọ yín wà round báyìí àbí wọ́n tún ti travel. àwọn ti jáde ní mo wà ń bí sẹ́fà. ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ní ẹ̀yin méjèèjì. bẹ́ẹ̀ ni a ti jọ ń ṣiṣẹ́ kan náà. ẹjọ́ daṣẹ́ yẹn pọ̀ ni. bẹ́ẹ̀ ni sà. ó tọ́dún wo tẹ́ ti jọ ń ṣiṣẹ́ papọ̀. ẹni kó tó di pọ́n ti travel dé èmi ni mo wà ń bí iṣẹ́ yẹn tẹ́lẹ̀ ìgbà tó wá dé tó wọ́n rí pé àwọn ọ̀tá ìjọ ṣiṣẹ́ wọn ní mò ń fi ọwọ́ obìnrin mọ́ pé mi kì í á sì mọ́ wọn tó wọ́n ṣáà wù pé kò sí wàhálà àwọn máa 100 pé àwọn máa ṣàjọ máa 100 ṣá. ẹ gbọ́ mi mà ó tó ọdún wo tẹ́yìn tí ń dáṣẹ́ yẹn ṣe. èmi tí ń dáṣẹ́ yẹn ṣe ti lé ní 5 years báyìí. ó wá tọ́dún wo táwọn jọ yín pẹ̀lú business yẹn. 3 years bó ṣe dé 3 years náà ni. ok ìgbà wo lẹ parí ilé. ní December ni mo parí ẹ̀. last year. bẹ́ẹ̀ ni sà. kọ́lọ̀ ń jẹ́ rílẹ̀ ọkọ̀ gbé ni tẹ́ bá sọ fún wọn wàláhì tàálà mo fọlọ́run búra lórí ètò. ẹ gbọ́ tí mo fẹ́ sọ ìwà ìkàlẹ̀ wù arábìnrin ṣé bí owó business yẹn náà lẹ ti rówó tẹ́ fi ṣe lọ́kọ́lé yẹn àbó nǹkan mà. bẹ́ẹ̀ ni. ṣé business yẹn ṣẹ́yìn nìkan lẹ dá business yẹn ni ṣé bẹ́yìn àtọkọ yín ni. bẹ́ẹ̀ ni sà. ẹ fẹ́ kó mọ̀ pé ìrànlọ́wọ́ lára àwọn ẹ fẹ́ kó mọ̀ pé ìrànlọ́wọ́ nu business yẹn pẹ̀lú àpàdé àti àlùdí ẹ̀tẹ́yìn ti mọ̀ kó tó di kó dé ní ò jẹ́ kẹ́ ẹ sọ fún un. ẹ fẹ́ kó fún yín ní close monitoring pẹ̀lú bí owó ṣe ń wọlé bó ṣe ń jáde ní ò jẹ́ kẹ́ ẹ sọ fún un bí n bá tiẹ̀ bímọ fún kí sákọ̀lé ń tèmi ní tẹ́ ẹ ṣe ò dáa owó ẹ̀ náà lẹ fi kọ́ ọ. ẹ dálẹ̀ tẹ́ wà pé sórí ètò ní tẹ́ ẹ ṣe ò dáa ìwọ ọ̀dájú lẹ wù yẹn ìwà ìkà lẹ wù yẹn ẹ má bínú mà. àmì ìbínú. ẹ̀yin náà dẹ̀ ní ẹni conscience a máa píríkì yín bẹ́ẹ̀ ń sì pé ń tẹ́ ṣe ò dáa. ntẹ́gbọ́n mi sọ lèmi náà sọ. ntẹ́gbọ́n yín sọ lèmi náà sọ ṣe ẹni pé mi àtẹ̀gbọ́n yín sì ṣe ẹni pé àṣubú léwẹ̀ báyìí. ntẹ́ ṣe ò dáa. wọ́n lé mi jáde nígbà tí mo padà sọ̀rọ̀ tán wọ́n lé mi jáde ṣe ti bọ́ sí. kí n lọ yanjú ẹ̀ fúnra mi. ntẹ́ ṣe ò dáa. ẹ bì tí ọkùnrin yẹn ni nà ẹ fìyà jẹ ọ̀tọ̀ ọkùnrin yẹn ni. ìní ọkùnrin míì tí bá ń lo ìgbésí ayé ẹ̀ bó ṣe wù ú ẹ má jẹ́ ń tàn yín kó yàká o kéde ẹ̀ ṣe pé kò fẹ́ràn ìyàwó kò fẹ́ràn àwọn ọmọ ẹ̀ o ẹ gbọ́ tèmi o ilé ayé ló tún ti fọ́kàn pé ilé ayé ló kọ pé bí wò ó ìwọ ló ní ìgbésí ayé ẹ ìkà ìyẹn ló pọ̀ nú ayé ìbá àmọ́ wàá sunlé ìbá àsùnta ìbá àmọ́ fóbìnrin kí bí ẹyẹ a ní tó bá pé òun ó pé òun tí ò bá sì pé òun kò pò náà ni òun ló ní ìgbésí ayé òun ẹ fi sílẹ̀ ìkànnì ara ẹ̀ lélẹ́yìn sìn ẹ rí i pé wọ́n ní ọ̀rọ̀ oníṣkọ́ṣkọ́ ló ń yàtọ̀ ẹ nípa ẹ̀gbọ́n yín tí wọ́n sọ lèmi náà ń sọ yìí. ṣé ń wá ìmí ni ẹjọ́ ìṣèjú ara ni ká má máa dáná ẹ wà kúnlẹ̀ ń sìn business ẹjọ́ ń ṣe yín àtọkọ yín ẹ wàá wò ó sì pé kódà káti ẹ̀ dàrú gan mo ríbi dé sí kò dáa kò dáa. ṣé Ìbàdàn lẹ wà. Èkó ni mo wà. ẹ dé Ìbàdàn ẹ sì wá Ìbàdàn yín lẹ mọ̀ o so ti yẹn mà ẹ bá wá Ìbàdàn náà yín lẹ mọ̀ o ní tẹ́ ẹ ṣe yìí ò dáa o ẹ má jẹ́ ń tàn yín o ní tẹ́ ẹ ṣe yìí ò dáa o ní tẹ́ ẹ ṣe yìí ò dáa kankan kò tí ẹ dáa kankan ni